Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ òǹkà Yorùbá kà? Ẹ̀yin aráalé, mo kí yín káàbọ̀ sórí ètò àtòní. Mo lérò wípé ẹ gbádùn fídíò tí ẹ wò kọjá. Lónìí, mo ti gbé àrà ọ̀tun dé. Ẹ jẹ́ kí n sáré sọ orúkọ mi ní ṣókí. Orúkọ tèmi ni Temitope Adeleke, ọmọ Ọlákùnrin, ọmọ Òjìgìdìrí. Sáré kọ́ wa bí a ṣe lè ka òǹkà Yorùbá. Ení means one in English. Èjì, ìyẹn túmọ̀ sí two. Ẹ̀ta, three. Ẹ̀rin, four. Àrún, five. Ẹ̀fà, six. Èje, seven. Ẹ̀jọ, eight. Ẹ̀sán, nine. Ẹ̀wá, 10. Ọ̀kànlá, 11. Méjì eléyìí àti ẹyọ̀kan. Èjìlá, 12. Méjì eléyìí àti méjì. Ẹ̀tàlá, 13. Méjì eléyìí àti mẹ́ta. Ẹ̀rìnlá, 14 in English. Méjì eléyìí àti mẹ́rin. Àrúndínlógún, 15 in English. Mẹ́ta eléyìí. Ẹ̀rìndínlógún, mẹ́ta eléyìí àti ẹyọ̀kan. That's 16 in English. Ẹ̀ẹ́tàdínlógún, 17. Méjì eléyìí. Ẹyọ̀kan eléyìí. Méjì eléyìí. Èjìdínlógún, 18 in English. Méjì eléyìí. Ẹyọ̀kan eléyìí. Mẹ́ta eléyìí. Ọ̀kàndínlógún, méjì eléyìí. Ẹyọ̀kan eléyìí. Mẹ́rin eléyìí. Ogún, which is 20 in English. 1, 2, 3, 4. That's 20 in English. Ǹjẹ́ a rí ẹni tí ó lè gbìyànjú láti kàwọ́ ní ilé? Ẹ̀yin tẹ́ bá lè kàwọ́, tẹ́ ẹ dẹ̀ tún lè kọ́, ẹ kọ sí abẹ́ fídíò yìí ní under comment section. Ẹ jẹ́ kí n wò bóyá ẹ gbìyànjú. Ẹ má gbàgbé láti like fídíò yìí. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel yìí. Ẹ dẹ̀ tún má gbàgbé láti share fún àwọn olólùfẹ́ yìí. Ẹ̀yin tí ẹ bá ti tan notification bell yìí, ẹ tàn kí ẹ lè mọ̀ nígbà mìíràn tí a bá máa tún drop